ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀. Lọ́jọ́ tí ń bá jàjáde lu òyìnbó, gbogbo aráyé a mọ̀ pé nǹkan á ṣe. Lọ́jọ́ tí ń bá jàjáde lu òyìnbó, gbogbo aráyé a gbà pé nǹkan á ṣe. Nítorí àrà ọ̀tọ̀ àrà ọ̀tọ̀ lọ́ba community a fi máa jàyé o. Nítorí àrà ọ̀tọ̀ àrà ọ̀tọ̀ lọ́ba community a fi máa jàyé o. Kí ló ṣe wọ́n tán ṣe báyìí? Kò yé mi. Èsì ń ṣe yí báwo? Tẹ́ẹ̀dẹ̀ ran gbogbo eyín tó kù tán. Tí kan tó wà wájú mi tẹ́lẹ̀ ṣe fẹ́ kúkú oró ni kí ló dé? Tó wà ní orin tá n kọ ni. Saamu ẹ̀jẹ̀ ká má kọ ni lọ. Ká bá kọ̀ kí ni lọ? Ọ̀tẹ̀ tẹ̀ ní ìdá tí kọrin lọ inú wọn dùn ní bọ́n ṣe rí mi òun náà ṣe pariwo tán pa yẹn. Wọ́n rí ẹ nínú wọn dùn wọ́n yẹ̀ sínú owó ni tó ṣe máa rí ẹ tínú ẹ máa dùn kí ni gbogbo orí burúkú ìdán. Mọ̀dága ni mọ̀ pé mò ń bọ̀ mọ̀ pé mò ń tẹ́rù bọ̀ torí ẹ̀ nínú wọn ṣe ń dùn bọ́n ṣe rí mi. Ọmọbìnrin nkọ́mọ kó ń bọ̀ irú àkóbá burúkú ìsiyèlè ibi mo ti ń jẹ́ tí mo ti mú nkọ́mọ kó ń bọ̀ inú mi kò dùn pé bó ṣe kó padà wà léyìn ṣe inú mi dùn nkọ́mọ kó ń bọ̀ ṣé táàmì òpó máa dé rèé ẹ̀jẹ̀ ká má kọ́ ní lọ́jọ́. Ṣé pé tòró wálé náà nínú yín ṣe dùn bó ṣe dùn yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ẹ káàgólẹ̀. Láre Ace dìde Agùnfọ́n get up get up jàre don't waste my time. Yoshibi kí ni mí ní ògbélé náà. Jọ bá mi sún mi fẹ́ kó bá mi Don't say that. Men who can talk to a nigga like that. Ká tó lọ òun lẹ ń ṣe senior ṣẹ́rí bá ṣe padà dé yìí èmi ni senior main bro Sam you gotta let her know bro. Ẹ máa bá mi wo senior pangolo ìwọ sọ fún mi pé ìwọ ti jẹ́ senior wo jẹ́ senior ò jẹ́ senior yóò ti relevant nísìn torí pé kí ni ìyàwó ọ̀gá ẹni ni. Jẹ́bi tó jókòó sí. Ẹ gbà mí ẹni tí mo yìn dákẹ́. Ó yá. Ìyàwó lè fi. Yes ma ṣé medium lẹ fẹ́ ni àbí fún wọn. Ṣé lè rìn dín ní kò yá kí ni ò béèrè pé ṣé medium ò dẹ̀ ya picture ẹ face camera. Braga ṣé kí ìdákẹ́ náà ni àbí? Ṣé kí ìgbà wo náà ni gbogbo oṣù? Ó yá. Yóò! Ṣé ló ti tó ṣe? Ṣé ti rí? Ṣé ní pé bí fọ́? Ó gẹ̀ẹ́sẹ̀ dáadáa tó yẹ kó lọ. Kí ló ṣẹlẹ̀? Orí ẹ̀ dàrú. Jọ kí ni tí mo gbọ́ picture òṣì mórí burúkú tó yá yìí? Ẹ fẹ́ mọ̀ tí mo picture tí mo yà ẹ má wọrí díẹ̀ ni ó máa tó yé yín ẹ má wọrí. Wàhálà Yoshibi ẹ ṣáà ní dandan ẹ fẹ́ fi arúgbó ara ẹ fẹ́ fi ṣe love. Pẹlẹbẹ ṣé o rò pé gbogbo òṣì tó ṣe ń gbà tí mo ẹ̀ṣẹ̀ dé yẹn ni mo máa fi gbogbo yẹn mo máa fi yẹ́ ẹ̀ máa nì. Àwa wí tán ìwọ àti bọ́dà Saamu tí wọ́n fẹ́ gbórí dúró ẹ wá jọ ń kó knife ẹ wá jọ ń sọ pé pẹ́pẹ́ sí o tán bá bóbìnrin kan lájọṣepọ̀ o obìnrin yẹn máa kú láàrin ọjọ́ 7 o. Ṣé fẹ́ gbọ́ èmi rèé o mo ti dé kẹ wá bá mi ní àjọṣepọ̀ yẹn kí n wá kú mi ò mind ṣe rí fọ́ọ̀mù ni mo ti gbé dé yìí o tí yàrá yín ò bá pè yín ẹ máa bọ̀ ọ́nù yàrá mi ẹ jẹ́ àṣẹ ń bẹ̀ ẹ wò ẹ tí mo kọ́kọ́ ẹ fún ọ bí orí yẹn sórí wọ ìwọ alára gbígbẹ orí pẹlẹbẹ òṣìkò lójú abẹ máa fojú ẹrí wà bólẹ̀ lára wọn ṣì wá wọn ti kiri fún mi ó yẹ wọn ti kiri fún mi. ìdájọ́ bẹ̀rẹ̀ ní àtọ́jú bí bàtà mi jẹ́ ìgbàlódé bí wọ́n lè ṣe wọ́n yà sí ilé àgbàjà. ọ̀jẹ̀ rí. lóòótọ́ ló sọ pé kó bá gbé orí ìgbìmọ̀ ẹgbẹ́ mi dákẹ́ jáde. Yo, you've been snitching the whole time and you know what we do to snitches.
We jam them up, bro. Ọjọ́ tí ń bá Jàjàdé lu Ọ̀yọ́ ń fa. Yoshibi kí lẹ ṣe yìí. Ọ̀rọ̀ bọ̀dá Saamu ti kọjá bá ṣe lérò. A ní bọ̀dá Saamu sọ pé táwọn bá gorí obìnrin after 7 days ọmọbìnrin yẹn máa kú. What? No ọ̀rẹ́ ní sùúrù. Tó bá gorí obìnrin within 7 days obìnrin yẹn máa kú. Láyé tá a wà yìí. Wọ́n wá sọ nìyẹn o. Nǹkan tó kàn ṣe mí ni pé mo ṣì nífẹ̀ẹ́ wọn. Àmọ́ báwo lèèyàn ṣe máa gbọ́ pé tóun máa bọ́kùnrin lájọṣepọ̀? Òun máa wá kú after 7 days, nílé ṣe máa tẹ́rí sí. Actually nǹkan tó ṣẹlẹ̀ ni wípé èmi ò fẹ́ yánu ni o. Honestly, torí bí mo ṣe pé ṣe ń bá lọ yìí, bẹ́rù ṣe ń bá yẹn àti kú yìí, ó ń tẹ́ èmi lọ́rùn, ó ń bá mi lára mu gidi torí ayé lálàáfíà, èmi gan nísinmi. Èmi gan lálàáfíà. Torí òun ló máa yá sílẹ̀ máa ní ẹ pẹ́pẹ́ sí o ká lọ sọ́jà ká lọ máa máa ṣọ ẹbí ìwèrè kan tí ó exist. Èmi ò tiẹ̀ nífẹ̀ẹ́ sí gbogbo yẹn rárá. Torí kò yé mi. Nínú gbogbo ọkùnrin tó wà nílé ayé yìí, nínú gbogbo àwọn ọkùnrin alálùbáríkà tó wà nílé ayé bọ̀dá dangbana sóko yẹn lẹ́lẹ́fẹ́fẹ́ bọ̀dá Saamu tẹ́gbẹ̀ wèrè orí wọn top notch ni kò sẹ́ni tó bá wọn dù bọ̀dá tó jẹ́ pé wọ́n lè wò sòsò kan ní pátá lásán làwọn máa wọ̀ lọ́jọ́ wedding àwọn tẹ́yìn gangan fúnra yín mọ̀ pé ẹ̀ lè stop wọn àbí bọ̀dá tó jẹ́ pé wọ́n lè wò sòsò kan ní costume complete costume táwọn máa wọ̀ yẹn gangan làwọn fẹ́ wọ̀ lọ́jọ́ ìgbéyàwó wọn ta ló fẹ́ mú wọn àmọ́ èmi máa sọ nǹkan tèmi gbọ́ ṣe mọ̀ pé ìtàlẹ̀ mi wà látàárọ̀ tí mo dúró dé tó ń fẹ́ la orí mi Yoshibi sọ pé irọ́ ni bọ̀dá Saamu pa pé kò sóbìnrin tó bá gorí bọ̀dá yẹn tó máa kú kò sí nǹkan tó máa ṣobìnrin yẹn pé irọ́ ni bọ̀dá Saamu pa nǹkan tó kọ̀ amaze mi bẹ́ẹ̀ ni pé bọ̀dá yóò argue because Yoshibi òun gangan fúnra wọn sọ pé àwọn wà available pé àwọn ti tẹ́lẹ̀ ṣe kí bọ̀dá Saamu wá ṣe nǹkan kí nǹkan táwọn bá máa ṣe pé even tí yàrá bọ̀dá Saamu bá wà available àwọn kí bọ̀dá Saamu wá ṣe nù yàrá àwọn so gbogbo ọ̀rọ̀ yẹn mo wá wò pé ó fẹ́ jọ bí pé bọ̀dá yẹn parọ́ nítorí bọ̀dá yẹn gan ò deny fúnra wọn pé bóyá irú nǹkan báyẹn ẹ understand wọn deny bámbámbárì ẹ̀ bí photographer kan ṣe lọ yọ wá nìyí from nowhere honestly ṣe wá mọ̀ ọkọ̀ tó wà amaze mi bẹ́ẹ̀ ni wípé Yoshibi bá walk up to bra Saamu ló wá di pé wọn kẹsẹ̀ lè bra Saamu lẹ́sẹ̀ wọ́n máa ṣá wọn kissing gidi máa ní nǹkan mi pàpàpàpàpà káàkiri gbogbo ara bọ̀dá Saamu tí photographer yẹn náà ṣe gbogbo ṣàpàṣàpàṣà ṣe wá rí bí mo ṣe wo picture yẹn ṣe ń gbọ́ mi bí mo ṣe wo picture yẹn ó fẹ́ jọ bíi pé àǹtí yẹn máa lọ kan picture yẹn mọ́ bí kan bóyá wọ́n máa frame ẹ̀ wá gbé sí yàrá wọ́n á máa wò lójoojúmọ́ wọ́n á máa sọ nǹkan sẹ́lẹ̀ dàbọ̀dá yẹn wọ́n á máa ṣàṣẹ sí wọ́n á máa ṣe gbogbo ẹ̀ bí mo ṣe wò nìyẹn Ọlọ́run so nǹkan tẹ́mi kọ́ rí nìyẹn ọ̀ sista Ọlọ́run ṣe tẹ̀lé nǹkan mo bá yín yọ̀ gan ewu ẹ̀yìn náà you are so beautiful full spec total package you carry front you carry back Ọlọ́run ṣe ráwọn ṣe no seriously ṣe ráwọn méjèèjì yẹn àwọn ti rò ó pin páwọn ò lè rọ́kàn lé ayé tiwọn hey understand àwọn ti rò ó tán òpin final destination wọn ò ní bọ̀dá Saamu àwọn ti mọ̀ pé kò sẹ́ni tó lè tó sí wọn náà ẹ̀kọ́ ti gbọ́ rẹ̀ di wẹ́wẹ́ yín sìn kò sẹ́ni ọkùnrin tó máa kọjá lẹ́gbẹ̀ẹ́ yín tó ní bóyá iṣẹ́ méjì I'm so happy for you Ọlọ́run tó bá gbọ́ etí jàjà ìṣẹ́gun. Jésù mo ti kóra mi. báwo. So ó mi pé irọ́ ni bọ̀dá Saamu pa pé táwọn bá gorí obìnrin máa kú ní after 7 days kó ṣe mọ kó tó ṣe wá dùn mí jù ó ní pé Yoshibi wá ya picture bọ̀dá Saamu ó máa frame àwọn agbé sínú ilé àmọ́ sọ̀rọ̀ sẹ́lẹ̀ dá wọn. kí n tì yín bẹ́ẹ̀ kí n tì yín. kò lè ṣe. Alólóò ti ṣẹ́gun fún yín sista ìṣẹ́gun ti jẹ́ ti yín ẹ máa jó ẹ máa yọ ní ẹ̀yin kó máa lálàáfẹ́ máa nísinmi. ti gbọ́ra mi. mo ṣe wá fẹ́ ya picture tèmi báyìí. mo ṣe máa ya picture tèmi. mo ti dẹ́. oṣù bàtàn bá mi gbówó mi Saamu gbà wọ́n lè fi ṣe oṣù bàtàn mo fẹ́ gbówó mi Saamu máa gbogbo eléyìí o kò yé mi sí o torí ẹ̀mọ́ yìí fẹ́ tètè lọ táàkù ẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. True. olùkálùkù mọ ibi tó ti ń jẹ o mọ ibi tó ti ń jẹ o kẹ́líbọ̀dì má dì náà jẹ́ mi. Bossam! Idi Ara! Bossam! We got to call 911! 911 Nàìjíríà ò tiẹ̀rẹ̀ ni. mo dárò kí n pin 911 làkọ́lé níta oṣù kí ló ṣe
Idi Ara. Mo ní ká gbé lọ hospital. Ṣé tá bá dé hospital wọn ò ní béèrè pé kí ni nǹkan tó ṣe ni. Mo ní láti confirm tó ṣe náà. Dìde ọmọ ìdíje má kó bá lálù dìde. Yé o ti gbéra o. Ọmọ ìkí sẹ́yìn. Damn. Kí sísàlẹ̀. Oh shit. Kí ló ṣe é gógó? Lọ́sàn oye ojú ni oye ni. Man. Oye omi nìyẹn jẹ́ kọ́ lọ gẹ̀ẹ́tò mi wá. No, ma wá okay. Come and get to me. Oya. Bro Sam. Okay. You are okay. Man. Bro Sam. I think she's in the spirit. Idi Ara. Idi Ara, Laju. Santi get it, Santi wa okay. Kí ló mean? Kí ló ṣe? Àwọn wo ló ń bá sọ̀rọ̀ ṣé spiritual ló ń jẹ́ lámù ni abo wa incongestic. Oye ojú ni ọkọ mi. Oye ojú ló ṣe ẹ́ bó ṣe wá hug mi yẹn. Ó fi mí sílẹ̀. Mo rí bá ṣe ń tọ́ àwọn ọmọ ládùúgbò. Jọ̀túrí Ọlọ́run amplifier wo ló wà lára mi. Bro Sam, I do tell you, you're like a prophet. Ṣọ́ọ̀gì bọ́mọ̀ ṣe ṣubú síbi ìsìn kò sẹ́ni méjì tọ́lọ́pàá bá pè tí nǹkan kan mi bá ṣẹlẹ̀ èmi náà máa ń pè. Ọlọ́run ló ní kí èrì sẹ́sìkò. Wow, Bro Sam. Jọjú. Bro Sam. Ṣé ní bọ́lá ti ṣe yọ mi? Gidi. Pẹ̀lẹ́. Oyin tó ti kọ ẹ. O dẹ̀ sọ ṣé kìí ṣe pé nǹkan mi jẹ́. Damn, Bro Sam. Ẹ kò mú dáadáa báyìí sí. Kó ṣe kí ni? Mo ló jẹ́ kára mi ti tó yá báyìí sí. Mo gbọ́ kó o mú dáadáa báyìí. I don't understand that. Àwọn wo ló mú ẹ dáadáa? Kọ́ máa mú ẹ kọ́ jẹ́ ẹ̀ mú. Kọ́ máa mú mi papọ̀ mọ́ ẹ. Pẹ̀lú tí mo wo eré pé emèrè ni àbí? Emèrè ni ẹ. Oyojú lásán mi. Oyo ṣé bó lè dà délé báyìí? Máa ń try. Ṣé o lè dàrin délé? Tó o bá ti délé kó pamọ́ bí ẹ o. Àsìkò rí fún ẹ o. Tó o máa fi kó gbogbo ẹrù ẹ tó máa kúrò bí o. Lọ sinmi ńlé yín kan fún ẹ lágbo kan treat ẹ. Odidi oṣù mẹ́fà ọdún kan ó lè treat ẹ o. Kárẹ̀ ẹ fi balẹ̀ má kò bá wà bí o. Ẹ mú dáadáa. Gbogbo ara ló dẹ̀ ti dọ̀tí. Gbogbo ara ló ti dọ̀tí. Ìdọ̀tí wọn bá gbọ́ díẹ̀. No, Bro Sam. I can use my hand to touch another woman's ass. Ọmọ ìṣàánú fún wa. Níbo lọmọ ti fẹ́ pokùnso? Abójú tọ́tún. Bá ń tọ́ kìíní ìsan rí. Ọmọ fẹ́ pokùnso. Kí ló wà á fà kéèyàn máa pokùnso ládùúgbò báyìí torí Ọlọ́run? Orí ìfìlẹ̀ sáré púpọ̀ ìbáyìí ní gbogbo wọn ti lọ. No. Fi sílẹ̀. Má rush rárá. My dear, kí ló dé tó fẹ́ pokùnso? Bílẹ̀. My dear, you need to calm down now. O gbọ́dọ̀ sọ̀kalẹ̀ nísìnyí. You know what? Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé yìí tó máa wà láti kó pokùnso. Imagine tí o bá yí pé à ń kọjá sí bọ́lá ṣe máa mọ̀ kó fẹ́ para ẹ̀. Ọ̀rẹ́ jọ máa ṣe lè fún mi má para ẹ̀ sọ̀kalẹ̀. Sọ̀kalẹ̀ kó jẹ́ ká wá handle ẹ̀. Thank God, do that. Thank God. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe now? Stop all this now. What happened? Intana. Ó yá fàbọ́lẹ̀. Ẹ fi mi lẹ̀ má fọwọ́ kàn mí o. Tẹ́ bá fọwọ́ kàn mí má para mi sí. Ẹ má fọwọ́ kàn. Oríṣiríṣi arábìnrin kí ló ń ṣe ẹ́ náà kí ló ń ṣe tí ò ṣe ní kọ́kọ́ rí tó ní pé kó má pokùnso tó ní kó jẹ́ kí ìwọ para ẹ̀ kí ni ìṣòro ẹ̀ àbí. Ẹ dákun ẹ mọ sọ bá òun fún mọ jàre ẹ mọ sọ bá òun mọ ẹ sábà ń bẹ ni ẹ bá ń bẹ kó bọ́lẹ̀ kó mọ. Ẹ má bẹ mi kẹ́nìbọ̀dì má bẹ mi má para mi dáná nísìnyí. Anybody bá tún bẹ̀ kò ní yẹ nìyẹn. Ẹ̀sùn mẹ́yìn. Ẹ̀sùn mẹ́yìn. Ìgbà tí mo ti débí ni mo ti rí kọ́ọ̀dù ṣe rí pé mò ń rẹ́rìn. What are you trying to do? Jọ̀tún, do you trust me? 100%. Bring out your phone. Start recording. Me. Wọ́n bí tọ́ bá bí bàbá lákù bàbá ẹ̀dá ó yá pokùnso má rìkọ́dù ẹ̀ ó yá. Saamu. Parẹ́ rìkọ́dù. Saamu. Mo lọ forúkọ sí tẹ́lẹ̀. Bí ẹ ti bàjẹ́ ẹlẹ́nu yẹpẹyẹpẹ wo bẹ́nu ẹ̀ ṣe rí bí olóńgbò tó mú yán ajá. Ẹlẹ́tẹ̀ mà lélẹ̀. Olóṣì àbúrò gbọ́gbọ́ orí ẹ̀ ti yí dànù àwọn èèyàn ló ń gàn bí tó bá máa pokùnso wà á ti só sókè wà á lẹ́sí tètè kú kó tó di pa àwọn èèyàn dé.
ojú ọ̀nà bí tó jẹ́ short cut táwọn èèyàn máa gba bí kọjá ibi tó bá ti jẹ́ kò sì kéèyàn méjì má sáré débi kan afẹ́ láwọn fẹ́ gbọ́ ibi kan náà ti parẹ́ èèyàn wà á rìn wọnú inú igbó tó jìnnà ibẹ̀ ló máa rìn wọ̀ wọ́n á ń bẹ́ẹ̀ oṣooṣù lọ́mọdé ara ẹ̀. How old are you? Are you up to 30? Kí ló lè ṣe é tó fẹ́ parẹ́? Àwọn situation kan máa ń wà rántẹ̀ tó máa ń ṣẹlẹ̀ sínú ìgbésí ayé èèyàn tó máa kọjá power èèyàn. Ó máa kọjá nǹkan téèyàn lè bí ẹ̀. Ó máa kọjá nǹkan tẹ́mi èèyàn lè gbé. Téèyàn máa fi rò pé mo fẹ́ lọ pokùnso, mo fẹ́ commit suicide. Ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn láì mọyé ọ̀nà o. Kì í ṣe bí nìkan o, délùú òyìnbó dé everywhere. Àdúrà tá a bá máa gbà ni. Wípé èmi Sàámú. Èmi olójú ẹyin. Àtorúkọ mi gangan. Àtorúkọ mi gangan tí mò ń jẹ́. Ìṣòro tó máa dé bá mi. Ìṣòro tí ó dé bá mi. Situation tí máa bára mi. Situation tí máa bára mi. Tó máa wá jẹ́ pé option tó kù. Tó máa jẹ́ pé option tó kù. Wípé kí n lọ pokùnso. Pé kí n lọ lè pokùnso. Tàbí kí n lọ commit suicide. Àbí kí n lọ commit suicide. Ọlọ́run má jò dé bá mi. Ọlọ́run má jò dé bá mi. Power sewing. Power sewing. Rárá mò ń gbẹ̀mí ni fi power sewing yẹn lẹ̀. Ṣé o mọ̀ tún ẹ̀mí gbé ẹni? Ọlọ́run má jò dé bá mi. Ọlọ́run má jò dé bá mi. Power sewing. Àdúrà ni. Lóòótọ́ máa ń dé báyọ̀. Ẹ máa gbà ní àdúrà. Kọ́lọ́run dẹ̀ jẹ́ kádùúrà gbà lórí wa. Condition wo ló lè dé bẹ́ẹ̀ ní ọmọ kékeré ara ẹ̀? Tó jẹ́ pé the only thing tó dẹ̀ left with ó ní pé kó lọ para ẹ̀ dànù. Lákọ̀ọ́kọ́ náà kí ló kọ́kọ́ fẹ́ mú ẹ fẹ́ pokùnso nínú igbó yìí? Tí ò bá jẹ́ pé inú igbó táwọn èèyàn máa ń gbà kọjá kọ́ tó jẹ́ short cut, báwo ló ṣe fẹ́ mọ̀? Àbí wo náà dọ́gbọ́n pé nítorí ó jẹ́ short cut ó fẹ́ pokùnso so kò sí èèyàn àkọjá wá lè bẹ̀? Àbí báwo? Boyfriend mi ni. Ẹ̀wọ̀n boyfriend mi èmi àti ẹ̀jẹ̀ fẹ́ràn ọjọ́ ti gbé. Torí ọkùnrin boyfriend. Kí ni boyfriend ẹ sọ? Ó kàn dédé gbé picture ọmọbìnrin kan wá. Ó wá sọ fún mi pé ọmọbìnrin tóun fẹ́ fẹ́ leléyìí. Ẹbí mọ́. Ní sùúrù, ó lè jẹ́ wọ́n ló ṣe mistake. Obìnrin tó gbé picture ẹ̀ káàkiri possibility wa kò jẹ́ pé ó ti ń fẹ́ ọmọ yẹn kó tó dé pọ́ mọ́ ẹ̀. Ó wá jẹ́ pé wọ́n nìkan ló kàn fẹ́ fi ọwọ́ agbára gba bọ̀bọ̀ yẹn lọ́wọ́ ẹ̀. Ìfẹ́ yẹn ò ní fẹ́ kúrò ní ọkàn ẹ̀. Sàámú èmi ló ti ń fẹ́ ti pé. Ta lọmọbìnrin ẹ̀ ṣé wọ́n mọ̀? Ìdí Ara ni ohun tó ń gbé picture ẹ̀ kiri. Me understand. Ìdí kí ló pè? Idi Ara. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ta ni? Bro Sam, the same lady in your headquarter, Idi Ara. Man. Ó ní Idi Ara. Problems here is half solved. Tó bá jẹ́ wípé Idi Ara òun ni ó fẹ́ jẹ́ kó o pokùnso ìkàwọ́ mi ní Idi Ara wà. Àbọ̀gbọ́ ìkàwọ́ mi ló wà máa bí léèrè ohun tó ṣẹlẹ̀ gangan ó dẹ̀ máa jẹ́wọ́ fún mi ó tiẹ̀ pè mí báyìí tí mo ti mọ̀ wípé ẹnìkan wà tó fẹ́ bá yé ẹ̀jẹ̀ tọkùnrin kan wà tó ń lé káàkiri kò lè yé wo yé mi inú mi dùn sí ohun tó ṣẹlẹ̀ yìí ṣó ti yẹ ẹ́ sìn so má banújẹ́ mọ́ o má bọkàn jẹ́ mọ́ o láìpẹ́ láì jìnnà máa wá nǹkan ṣe sí o ṣé ti gbọ́ olójú ẹ̀yin ṣó trust mi ṣé trust mi 100%. máa wá nǹkan ṣe sí o ẹ má mọ̀ ìkúrò bí inú gbóló wa o ẹ rí pé kankan yọ sí yín ojú ọ̀nà bí ni àwọn èèyàn máa ń sáré kọjá tó bá ti yá o torí mo wà ń bí ní àwọn gbogbo àwọn ẹranko tó wà ń bí àwọn nǹkan wọ́n máa dákẹ́ wọ̀ ni mo wà ń bí mo ti ń kúrò mí ẹ tètè mú kúrò bí o ẹ jẹ́ ó jẹun o. Fọkànbalẹ̀ àwọn ọkùnrin tá a dà báyìí tá a kì í bírèkì àtòbìnrin á pọ̀ á pọ̀ àwọn èrè èmi kan ti wọ mẹ́nu bọ́ọ̀sì ní á pọ̀ ọlọ́run kan máa ń kó ẹyọ. Ẹ ṣeun bọ̀dá Sàámú yọ̀ọ̀dà fún yín ṣéwọ náà ti gbọ́ bá wọn kúkú mọ́ ọ fẹ́ para rẹ torí ọkùnrin lásán ọkùnrin ọ̀la yóò lé. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bàtàn mo fẹ́ gbowó mi. ẹ fẹ́ gbọ́ nípa ọ̀rọ̀ mùtù ó máa ṣàlàyé fún yín torí ẹ̀ mo ṣe gbé dání wá bí ìbàyìí ẹ fẹ́ ṣàlàyé fún gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́. Ẹ ṣe jàre ẹ wo ẹ má bínú pé mo ní kíkẹ́ wá bá mi lé o. because èmi ni mo fẹ́ ra nǹkan ó ṣàyè kí mójú mi débi nǹkan tí mo fẹ́ rà. ìyẹn tẹ kí n ṣe issue. Okay. Ó depend lórí àwọn weeks tẹ bá fẹ́ oríṣiríṣi ìrìn ló wà ṣe understand ó dẹ̀ tún depend lórí budget ló máa determine irú àwọn ohun tẹ bá fẹ́ ra ìmọ̀ oríṣiríṣi product òun ló wà so budget ló máa determine.
ẹ̀yin sisters mi ẹ̀yin kọ́mọ̀ bá wí o. Àǹtí oníwìgì ẹ jọ bóyá tí wọ́n máa ta wíìgì yín o. Èwo làmọ̀ràn bí mi ọ̀yọ́ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí n tiẹ̀ ṣe bí bíbá náà ni mo ti máa rọra kan kíọ̀sì kékeré kan tí màá dẹ̀ máa tajà mí ń bẹ̀. Níwájú ilé ọkọ yá àbí. Kí wọ́n pa lẹ́kún. Àǹtí yẹn lọ́pọlọ ọkọ lórí yín àtàyàn dọ́gbadọ́gba ni. Pẹ̀lẹ́bẹ̀ jọ kí nìkan tó ṣẹlẹ̀ gangan náà ṣé wọ́n ní ẹmọ mi ni ṣé ó sun ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni ó ṣe jẹ́ pé gbogbo nǹkan tí bá sọ báyìí ló máa àtàkì kí ló ṣẹlẹ̀ ṣé nǹkan tó wù mí ṣé ó wù wọ náà ni. Ẹ dá padà Ọlọ́run máa jẹ kí ló wù yín tó máa wù mí. Ṣé bẹ́ẹ̀ nìkan láwù tẹ fẹ́ dà kọjá kò sí nǹkan tó lè dé ìgbà tí bọ̀dá Sàámú pé ẹgbọ́n mi ni wọ́n. Wàhálà. Àgbáyà ẹnu ẹlẹ́wà. Ẹjọ́ babe kan ni mo béèrè tí ó ń gbé bí báyìí. Ẹ̀gbọ́n ẹ máa bọ̀ ẹ bá fẹ́ rí babe. Actually sir, nínú gbogbo àwa tá à ń gbé nílé èmi nìkan babe tó wà nílé ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń bá àwọn lórí burúkú ẹ̀yìn mi tí mo ti ń bá wọn rìn tá a ti jọ ń fẹ́ ìdìgbòdì tá a ti jọ ń fìdí ra lẹ́nu ilé yìí ẹlẹ́gbẹ́ ò mẹ́gbẹ́ mọ̀ wọ́n máa ń sọ pé adélébọ̀ ni wọ́n. Kí ló ṣe yín tẹ̀ ń ké? Ọ̀nkú ẹ wo bí ẹ má dá wọn lóhùn wọ́n ń sẹ́wìn ni. Ṣé rí láti ìgbà tí mo ti ń bá wọn rìn tá a ti jọ ń fẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ tá a ti jọ ń fi ẹsẹ̀ ralẹ̀ nínú ilé yìí adélébọ̀ ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n bàtà tí wọ́n jọ ń rìn tá a ti jọ ń kọ́ ọmọ olùgbọ́ pọ̀ wọ́n ti jọ ní àtijọ́ wà lẹ́bù kan wọ́n ti jọ ń pè wá ní adélébọ̀ bọ́ èmi ò ń ṣe adélébọ̀ babe ni mí bọ́ babe wo gangan lẹ fẹ́ rí. Oh, good question. Ọmọ Yẹmi lórúkọ ẹ̀ òun ni babe tí mo wà níbà tí wọ́n ń pè ní Ìdí Àràbà. Thank you Jesus. Ìdí Àrà òun ni babe tẹ̀yìn. Iyọ̀ ayé mi nìyẹn. Ìdùnnú ayé mi nìyẹn. Thank you Jesus. Ṣẹ́rí tí mi ò bá rí mi lè sùn tí mi ò bá rí mi ò lè jẹ́ o mi ò sí nǹkan kan tí mo lè ṣe without her. Ìdí Àrà ọmọ olórí burúkú yẹn. No àǹtí mo ṣe sọ fún yín sí pé ìdùnnú ayé mi lèyàn ẹ jẹ́ ń pè lórí burúkú ẹ má ṣe pé fún un. Aborí tí yín náà fẹ́ burú ni. Ẹ̀wẹ̀ mi ò ráyè o Ìdí Àrà lẹ wá tẹ wá pọ́n létẹ́tẹ́ pọ́n jẹ̀bẹ̀ lákìsà ṣé torí oúnjẹ ìdí tó gbé sẹ́yìn kí ló ń bo yín lẹ́yìn ẹ̀dẹ̀ ń ké lẹ́yìn tí yín. Ẹ̀wẹ̀ mi máa jókòó àbí kí mú yín ẹ̀wẹ̀ ní sùúrù èmi á mú yín wọ yàrá Ìdí Àrà máa lọ́wọ́ yàrá Ìdí Àrà báyìí fún yín ni èmi ò ní tẹ̀lé yín wọlé torí èmi ò lè jẹ́ kó kórí burúkú tiẹ̀ orí burúkú virus tó wà lára ẹ̀ kó kóró èmi nulẹ̀ yìí jẹ́ kẹ́mi jókòó àbí kí mú yín débi tó kí mú yín pẹ̀lú ọ̀nà yàrá ẹ̀ kí ló ṣe yín ẹ̀dẹ̀ pẹ̀lú dé. Ṣọmọ rèé. Máa júwe yàrá ẹ̀ fún mi ẹ jẹ́ máa wọlé kẹ́ máa dáàbò. Ó lóun béèbù wèrè ẹ kú jókòó jàre ẹ wo ìdùnnú ti ṣubú láyọ̀ fún mi léèní ibi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wú bẹ́ẹ̀. Ta ni ẹ? Kẹ́ni ẹ wọlé o. Wow, this is beautiful. Ẹjọ́ ta lẹ ń béèrè. What's up? Ta lẹ ń béèrè. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ròyìn yẹn bẹ́ẹ̀ náà ni mo bá bí mi náà ṣe ń wò pé yẹ kó tó ilé gan tún ju expectation mi lọ. Wow, this is beautiful. Sorry, ṣé mo lè jókòó? Lè jókòó nǹkan tẹ́ bá bá gangan ni kẹsàn torí mi ò mọ̀ yín rí èmi ṣe fi pé bóyá àwọn oníbọ̀ mi àbábúrò mi tó pè mí pé òun bọ̀ bóyá òun lọ lé ni ẹ dé ìgbà yín sì ẹ̀ ń sọ pé inú ilé mi ò bá àdìṣe lè jókòó kí lẹ fẹ́. See babe, sórí bó ṣe wà yìí I love you so much. Mo nífẹ̀ẹ́ gidi gan ni. Sórí tí mo bá sùn báyìí ìwọ ni máa ń rí. Tí mo bá fi jí báyìí ìwọ ni máa ń rí. Lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ìwọ ni máa ń rí. Lósì mi báyìí ìwọ ni máa ń rí. Ṣó tí ẹ wá rí gbogbo nǹkan tí mò ń wò ní IG yẹn. Eléyìí tó pọ̀ ju picture tí mò ń wò lọ. Kí lẹ rí? Like see babe, sórí tó ṣe wà yìí I love you so much. Sórí I can't do without you. Kò sí nǹkan tí mo lè ṣe lẹ́yìn ẹ̀. Tí n bá ń sùn báyìí ìwọ ni máa ń rí. Tí n bá jí ìwọ ni máa ń rí. Ó máa ń wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ́tùn lósì ni. Sí jẹ́ n sọ fún ẹ tó bá jẹ́ owó ló fẹ́ please anything just name it. Mo ready láti fún ọ anything. Ìfẹ́ yẹn gangan dẹ̀ ló wá ṣe kókó jù please I love you so much. So much. Uncle. Ṣé kò ṣe pé ẹ ti ṣílé yà? No.
Ibi ni mo wà, ìwọ náà ni mo wá wò. Mi ò rí yín rí. Ẹni ẹdẹ ìbáyín sì ń sọ fún mi pé ẹ love mi gan. Ẹ máa rí mi lórí IG. Ẹ wá ní gut. Ẹ wọnú yàrá mi wá. Ẹ wá tòsí mi. Tí mi mọ̀ yín rí. Mr. Man, get out. No, babe. See, má ṣe báyìí. Mi kì í máa pẹ́ bínú o. Ẹ ti fẹ́ kí n máa raise voice mi. Get out. Sorry, you bro. Mo ní kẹ́ bọ́ ta. Ẹ kò sí ọjà rẹ̀. Ẹ wọ́n wẹ̀rẹ̀ kan bẹ̀rẹ̀ sí wá. Mo ní ra mi. Ṣé ọ̀yàn ni? Kí ló wá mi fún? Ìyẹn máa dá mi. Mo ní mi ò ṣe mi ìwọ́kọ. Ṣé mo kọ́ sórí pé mo wọ́kọ ni? Onírànú, onírunkun, òpònú. Wọ́n ti níyàn tó bá ti kúrú náà yẹn kí ní làákà ìmú ẹ̀ṣẹ̀ gbà ni. Ìwọ ọmọ kúkúrú sàbẹ̀ yìí. Orí ọkùnrin tó dúró tó tó yìí tó fáìn báyìí yóò wẹ̀ wá ó tún fi gbálẹ̀ lè dànù ọlọ́run ọba ò dé jọ́ torí ọlọ́run ò dé jọ́ torí ọlọ́run mú kan nínú àwọn ọkùnrin tó ń wá ẹ kiri kílẹ̀ tó ṣújọ́. Ṣé ìyá wèrè ọ̀rọ̀ tó sí gbogbo èèyàn lẹ́nu èyí náà sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ tí ń runlé àǹtí àgbà. Yoshibi ọ̀rọ̀ yín ò tọ́ sí yín lẹ́nu tó bá ní ká sọ dáadáa arúgbó ni yín arúgbó ara yín lẹ tún fi ń bá ọmọ yìí du ọkọ yín kọ́kọ́ lẹ ṣàjọ ń dù. Àbí o ṣe o. Olórí burúkú mi ò bẹ wí mi bẹ wí Yoshibi. Ẹ̀yin ti darúgbó ẹ ti dàgbà ẹ ti gbó ọmọdé sì lòun ẹ fi ọ̀rọ̀ sí mi lẹ́nu kémi bá yín bá wí ni kọ́kọ́ lẹ́jọ́ ń ṣe orí burúkú lẹ́jọ́ ń ṣe. Jọ́ torí Ọlọ́run má bá mi bá wí mo lẹ́nu tí mo lè fi bá wí fúnra mi. Jọ́ torí Ọlọ́run láti jọ́ tá a ti dénú ilé ìṣọ́kùnrin wà wọ̀gàn wá rí ni ṣé wọ̀gàn ò máa run lé ni. Yoshibi ẹ gbára fún mi orí yìí tún burú débi ipa ẹ̀ tí ọkùnrin kan ló tún wá mi wá nígbà yìí. Ọkùnrin kan ní ṣé mo parọ́ ni. Bọ́dá mi ẹ káàbọ̀ bọ́dá mi ẹ káàbọ̀ bọ́dá mi ẹ káàbọ̀ ṣé mo wèrè jí ṣé gbọ́ Yoshibi. Mo gbọ́ ohun tó sọ. Ẹ gbọ́ ohun tó sọ. Mo gbọ́ ohun tó sọ. Òótọ́ ni ọkùnrin kan lówó ẹ̀ wá lè rí. Bẹ́ẹ̀ ni and the shortest relationship so far. Ìjọ́ tó mú abitẹ́ introduce ọjọ́ yìí náà lẹ break up nbí. Toró lòun fẹ́ bẹ́ẹ̀ ṣe oní kò lè bẹ́ẹ̀ ṣe toró lójú abẹ́. Bọ́ mo fẹ́ béèrè nǹkan kan. Ẹjọ́ téèyàn bá wá ayé kí ló máa ń ṣe? Ó wá sinmi ni. Ṣé mo yín dààmú káàkiri kò yẹ kí n sinmi? Ó yẹ kí n sinmi. Bí mo ṣe wá sílé yìí sì ṣé kò yẹ kí ẹ jẹ́ kí n sinmi báyìí? Oòrùn máa ràn lórí mi ó dẹ̀ máa wọ̀ lórí mi nítorí ọ̀rọ̀ community ṣé kò yẹ kí n sinmi? Bí mo ṣe dé yìí ó yẹ kí n wọnú yàrá mi lọ ni kí n dẹ̀ tán AC kó fẹ́ sí mi lórí kí n dẹ̀ sùn lọ ẹ̀gbójú òṣì sàn internal AC inú mi ni mo sọ pé kó fẹ́ sí mi lórí kí n dẹ̀ sùn lọ. Ariwo òṣì ni mo tún bá tẹ̀ tún pa mi ò lè jáde peacefully kí n dẹ̀ wọlé peacefully nǹkan kan máa wà tólúwẹ̀ máa dá sí kí ló ṣẹlẹ̀ ṣé àmọ̀kì tí bá kúrò nínú community ìtumọ̀ ẹni pé wọ́n máa map out community wọ́n máa map out kúrò nínú orílẹ̀-èdè ni tiyín bàjẹ́ nìyẹn gbogbo facilities tó yẹ kí government ṣe fún ìwọ̀n nílé ṣe fún yín mọ́ torí èmi náà ni mo ń ṣe gbogbo ẹ̀ lọ bá government lọ bá kankan lọ yanjú ọ̀rọ̀ kí ni mo tún bá tó ṣẹlẹ̀ yẹ sọ fún mi. Bọ̀dá mi àwọn olórí burúkú yìí ni ẹ wo bọ̀dá ẹ wo ọmọkùnrin tó wá olórí burúkú kúntakúnte yìí wa olórí burúkú ààrẹ wo ìgbálẹ̀ tó rí bíi tiẹ̀ ló lọ́ fi lé bọ̀dá yẹn síta olórí burúkú ọmọ wèrè. Túnjí ìgbálẹ̀ ló fi lé bọ́sà ó pàpà wá bébí wa tí màá Túnjí ládùúrú bèmí àti ti dídùn wa. Orí ẹ dàrú ni ó ṣí eré kí ni gbogbo rọ́bìṣì náà. Bọ̀dẹ̀ farabalẹ̀ jọ 3 direct lẹ́dà yìí sórí ẹ dàrú ni òun ṣí eré ni kí ni gbogbo rọ́bìṣì náà 3 ni talẹ̀ fún mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀. Òun ló ní. Wọ́n ní wọ́n ló ní 3 direct ṣé wàá wá win kí ni túmọ̀ gbogbo eléyìí ta lòun ọmọkùnrin yẹn rè. boyfriend mi nìyẹn. ẹni tó jẹ́ kó fẹ́ pokùnso rè torí ẹ tó ṣe fẹ́ pokùnso ni. ẹ gbọ́ sà suicide kí lẹ́yìn wá ṣe ń bí. Mo wá babe mi wá ni. Ọmọ máa kó bá mi. Babe ta lòun. Bíbí mi àmọ́ rí alákòóbá ni ó fẹ́ kó bá mi. Ẹ jọ̀ọ́ mi ò understand babe tiẹ̀ dà. Baby ti ẹ̀dà. Baby ti ẹ̀dà. Ẹ rí páyé ti dayé baby. Community mi ti di community baby. Ẹ jọ̀ọ́ kí ni táìtù ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Baby square. Kódà mo mú ọmọ ìwálé láti wá bá wèrè sọ̀rọ̀ ni o ìyẹn Ìdí Ara yìí. Nítorí ó sọ wípé ọkọ òun máa ń rí picture Ìdí Ara ó ló dẹ̀ confam fún un pé tóun bá ti rí picture Ìdí Ara ó ní orí òun máa ń dàrú ni
mo wá fẹ́ wá mú bá Ìdí Ara pé Ìdí Ara ṣó o mọ ọmọ yìí tó o bá dẹ̀ mọ̀ ṣó o mọ ọkọ ẹ̀ o tí mo fẹ́ ṣe dẹ̀ kí n tó di pé mo bá yín bí àmọ́ gẹ́gẹ́ bí olùtọ̀nà ẹni yanjú ọ̀rọ̀ tí mo dẹ̀ wà ń bí mo fẹ́ bí yín ní question kan tí n bá dẹ̀ ti béèrè nísìn dáhùn nísìn tàbí kó o má dáhùn mọ́ láí mo fẹ́ béèrè fún ìgbà ìkẹyìn kó o dẹ̀ dàbí lò lọ́wọ́ kan nínú àwọn méjèèjì èwo ló fẹ́ mú nínú wọn kó o dẹ̀ fẹ́ lọ bẹ́ẹ̀. no ẹ má drag ẹni tí mo mú rèé ẹ wo kàkà ọmọ yìí ẹni kò yídìí sí bí ẹ wo kàkà kẹ́hìn lágbára jù uncle ṣẹ́rí mo fẹ́ sọ nǹkan fún yín bó ṣe wà yìí yìí ask her out rí o àmọ́ each time tí máa ti ń wò lórí fún mi báyìí tí máa ti ń wò díẹ̀ yẹn bó ṣe tóbi tó mo máa ń dà ní. àfi bí òjò ni mo máa ń dà ní. o ask her out rí o hù sí rí o tó sí ẹ rí àmọ́ tó bá ti ń wo picture lórí ìtúgò. no IG ní Instagram. lórí Instagram tó bá ti rí picture ẹ o máa ń dà sára àpò lórí burúkú ọmọ yìí. ìjọ tí bá tún rí ẹ bí wọ́n á kọ́ ẹ níbi tó bá gbé ẹ lọ ṣé torí ẹni tí wọ́n ṣe fẹ́ pokùn sórí ṣé torí ẹni tó fẹ́ pokùn sórí ẹni tó sọ wípé tó bá ti rí píkṣọ obìnrin ò máa ń dà sára ó dẹ̀ fẹ́ tí torí ìyẹn ó fẹ́ pokùn so gbogbo wàásù tí mo wà fún ẹ lọ́jọ́ sí ṣó ti wá yí ẹ báyìí ó yá máa lọ lé àwọn òbí ẹ máa lọ lé àwọn òbí ẹ wẹ̀rẹ̀ ni o and let it be the last time for you to ma refer to me as baby ìjọ tó bá tún refer to me as baby abọ́gbọ́n my baby ẹ èmi mo sọ bẹ́ẹ̀ fẹ́ my baby ẹ má wọrí ẹ má wọrí ọmọ ẹ̀kọ́ pé ilé mi gbóná. ẹ fún mi má lọ lè yẹ lọ pọkùnso lè yẹ. bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pòye òjò lóòótọ́. àbẹ́ẹ̀ rí nǹkan tí mò ń rí àbí bọ́dà Sàámú kọ́lé. bọ́dà Sàámú náà ni. bọ́ kò jẹ́ nǹkan tí mò ń ro ṣá. kí ló rò kó dẹ̀ wá máa wò ó ọ̀rẹ́ wa ò mí nẹ̀ ó kàn gbé síbẹ̀ yẹn ni o. jọ kí ló mìíràn báyìí pé kò jẹ́ nǹkan tó ń ro ìwọ náà tún sọ pé mo kàn gbé síbẹ̀ ni ẹjọ́ ẹ má yọ ayọ̀ ju o mo fún yín opportunity láti wọnú yàrá mi kò mí pé kẹ́ máa sọ̀rọ̀ anyhow bẹ́ẹ̀ ni mo sọ torí nǹkan tó jẹ́ kí n yẹra fáwọn òwe olórí burúkú ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ nìyẹn àbí báwo ni nǹkan ṣe máa hùn mí lọ́kọ̀ tí máa sọ pé nǹkan tí mo fẹ́ lélẹ̀ táwọn tajọ wá jọ̀rẹ́ tajọ ń kóra wa kiri tó máa ní rárá àwọn ò fẹ́ bẹ́ẹ̀ ẹ wo tẹ wọ́n mọ̀ pé ẹ fẹ́ bá mi ṣe ọ̀rẹ́ nǹkan tí bá fẹ́ ẹ gbọ́dọ̀ bá mi fẹ́ báwo ni ṣe ṣàwà wọ́n. ọ̀rọ̀ ni mo wá bẹ́ẹ̀ sọ mo lè fẹ́ bá ìsọ̀rọ̀ mo fẹ́ kó gbọ́ ni ó ti pẹ́ tí mo ti fẹ́ wá àmọ́ torí pé èèyàn wà lọ́dọ̀ wọn ni mi ò ṣe wá síbí náà tí mo wá ìsìn mo fẹ́ bá ìsọ̀rọ̀ mo dẹ̀ pa láṣẹ ni fún ẹ number one láyé ẹ bá ẹ má ẹ bá pè mí ní bébí mo ti sọ ẹ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ìdẹ̀ mọ kókó kan tó ń wá mi mọ plan yẹn gangan kò yé mi right from office tí mo ti mú ẹ tí mo ti gbẹ̀ sínú lẹ́bí ṣọ́ọ̀bù kò ṣì lórí ṣe káàkiri olóòlù ọbẹ̀ mọ́ mo fẹ́ máa ṣiṣẹ́ ni ṣọ́ọ̀bù orí ẹ ti dàrú ṣó ti yẹ náà ọmọkùnrin tó wá sínú lẹ́yìn ọmọ àbọ̀ mọ́. mi ì mọ rí i gbogbo yẹn kò fẹ́ kó bá mi lásán ni mi ì mọ rí i. o mọ̀ rí àmọ́ ọmọ tó bá fẹ́ pokùnso nìkan ọmọ kan ló wà tó fẹ́ commit suicide nítorí ìtìẹ́ wọ́n wá máa sọ̀rọ̀ sọ́kùn wọn lọ́mọ kan pokùnso àbàwọ́ kúkú oró wọ́n wá ní pé ilé bọ̀dà Sàámú òun ni ẹni tó jẹ́ pé kó kú wà orúkọ tèmi ló máa jẹ́ dùn bọ̀dà Sàámú ilé ẹ̀ náà mo máa wá nọ́mbà bọ̀bọ̀ yẹn èmi àti ẹ̀ máa dọ́dọ̀ bọ̀bọ̀ yẹn wá sọ fún bọ̀bọ̀ yẹn pé kó jọ kó má wò di ẹ̀ mọ́ kó lè gbàyàwó ẹ̀ padà torí mi ò fẹ́ dáràn èmi ò fẹ́ dáràn o tó ti gbọ́. bẹ́ẹ̀ tani yẹ síbi kí ló ṣẹlẹ̀. kí ni gbogbo eléyìí. mi ò wọlé. Frank bọ̀dá Sàámú rè. mi ò wọ kẹtẹrẹ. mi ò wọ kẹtẹrẹ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ fún mi kí ló ṣẹlẹ̀ kí ló dé tó o bá kọ́ ọkọ̀ fún mi máa ń lọ ọmọ ẹ lórí ìdánù ṣó ya wèrè níbo ló ń sáré bọ̀ mo ní ìranù. ẹni sọ̀rọ̀
no yí sí mi yé má sì dáyàn má sì dọ́yàn yí sí mi kíre ẹgbà mi ta lè rí. ẹ̀yin náà ní Sàámú. ibo ni bí ẹ tẹ́tí ìjà picture kì í ṣọjọ́ tó ṣubú ní tó lọ́ọ́ dákú báwo lọ́rọ́ picture ṣe wá jẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé photographer wà nínú gbólọ́jọ́. ṣé wá rí àgbàṣe àdúrà tó wà lẹ́nu yẹn ó ní mo fẹ́ kẹ́ bá mi fi ṣépè fẹ́ nìkan kó kú dànù. ẹ wàá fà ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ ẹ wò ó léèyàn kó tó ní ayé mi lára ẹni yẹn fìtínà tì mí ẹ wò nǹkan tó tẹ̀ wá nú mi ní pé kẹ́ bá mi pa ẹni yẹn. Allahu Akbar. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ Alájà Al-Qur'ani tí mo gbé dání yìí kọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ kápá yẹn. irin fún rin iná fún náà ni mo fẹ́ sìn bá mi ṣépè fún wọn káwọn méjèèjì rìn wọ́n gbó lọ kọrin ìwọ́ gbó mi fẹ́ rí wọn mọ́ bí tí mo ní dùn. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó.